Ìyá kan fẹ́ràn láti máa ṣe búrẹ́dì fún àwọn aráalé rẹ̀ ní jíjẹ. Ìyá yìí á tún máa pèsè ẹyọ kan sílẹ̀ fẹ́nikẹ́ni tó bá rìn sásìkò pẹ̀lú ebi. A máa fẹyọ kan sójú fèrèsé fún ẹnikẹ́ni tó bá kọjá láti máa mú lọ. Ọkùnrin abuké kan tilẹ̀ máa wá mú búrẹ́dì yìí. Lẹ́yìn tó bá mú búrẹ́dì ọ̀hún tán, èyí tó yẹ kó fi dúpẹ́, àwọn ọ̀rọ̀ wọ̀nyí ló máa ń sọ. Yóò sì máa bá tiẹ̀ lọ tó bá ti sọ̀rọ̀ yìí tán. Ibi tó o bá ṣe yóò wà pẹ̀lú rẹ, ire tó o bá sì ṣe yóò padà wá bọ́ ọ. Èyí ń tẹ̀síwájú lójoojúmọ́. Ojoojúmọ́ ni ọkùnrin abuké yìí wá ń mú búrẹ́dì. Tó bá sì ti mú búrẹ́dì ọ̀hún tán, a tún sọ bó ṣe máa ń sọ. Ibi tó o bá ṣe yóò wà pẹ̀lú rẹ, ire tó o bá sì ṣe yóò padà wá bọ́ ọ. Ojú arábìnrin yìí korò sí ohun tí abuké yìí máa ń sọ. Abuké yìí kò tiẹ̀ sọ̀rọ̀ ìdúpẹ́ rí, ojoojúmọ́ ló ń fọ̀rọ̀ kọrọ̀ kọrin létí mi. Lọ́jọ́ kan, arábìnrin yìí pinnu lọ́kàn rẹ̀ pé òun yóò mú kí ìpínyà ó dé bá òun àtàbùké yìí. Ní ìyànjú ọkùnrin abuké yìí ni. Arábìnrin yìí da májèlé sínú búrẹ́dì tó máa ń ṣe lọ́jọ́ lọ́tọ̀ fún ọkùnrin abuké yìí. Ní kété tó fẹ́ gbé búrẹ́dì yìí sójú fèrèsé gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, ohun kan sọ sí i lọ́kàn. Kí a ní pálapàla tí mo fẹ́ dánwò yìí? Ó wí bẹ́ẹ̀ fúnra rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbé búrẹ́dì jùnù sínú náà, ó sì pèsè búrẹ́dì míì gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, ó gbé sójú fèrèsé. Gẹ́gẹ́ bó ti máa ń ṣẹlẹ̀ lójoojúmọ́, arákùnrin abuké yìí tún wá, ó gbé búrẹ́dì yìí, ó sì sọ ohun tó tún máa ń sọ. Ibi tó o bá ṣe yóò wà pẹ̀lú rẹ, ire tó o bá sì ṣe yóò sì padà wá bọ́ ọ. Ọkùnrin abuké yìí bọ́nà tiẹ̀ lọ, ìbínú ńlá tún sọlẹ̀ sọ́kàn arábìnrin yìí. Arábìnrin yìí ní ọ̀dọ́mọkùnrin kan léyìí tó ti rìnrìn àjò tipẹ́ fún ìgbìyànjú jíjẹ́nìyàn láyé. Fún ọ̀pọ̀lọpọ̀ oṣù lárábìnrin yóò fi gbọ́ nǹkan kan látọ̀dọ̀ ọmọ rẹ̀, ó sì ń fi àdúrà ran ọmọ rẹ̀ lọ́wọ́ lójoojúmọ́ pé kí Olódùmarè ó ṣọ́ dé. Ó ṣe pé ní ìrọ̀lẹ́ ọjọ́ kan, arákùnrin kan kànlẹ̀kùn. Ní kété tó ṣílẹ̀kùn, ó yà á lẹ́nu láti rọ́mọ rẹ̀ lẹ́nu ilẹ̀kùn àbáwọlé. Ó ti gbẹ torí tọrùn, aṣọ sì yá mọ́ láàpẹ́ẹ̀pẹ̀rẹ̀. Ebi burúkú ń pa á, egungun rẹ̀ ti rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀, ó ti rẹ̀ débi tó ń rẹ̀yàn dé. Ó wá ń sọ fún ìyá rẹ̀ pé màámi, ìyàlẹ́nu mà ló jẹ́ pé mo wà ń bí. Lásìkò tí mo wà lọ́nà jíjìn, ìmánú bẹ̀rẹ̀ sí ní fàgénà mi débi pé mo ṣubú lulẹ̀ gbọ̀nrangandan ọpẹ́lọpẹ́ bàbá abuké kan tán rìn àsìkò yìnbá ti kú. Mo bẹ̀ bàbá yìí láti fún mi ní nǹkan tí mo lè jẹ, àmọ́ bàbá yìí lójú àánú débi pé odidi búrẹ́dì ló gbé fèmi nìkan. Bí bàbá yìí ṣe gbé búrẹ́dì yìí fún mi, ó wí fún un pé ohun tí mò ń jẹ lójoojúmọ́ rèé, àmọ́ lónìí ìwọ ní gbé fún un torí o nílò rẹ̀ jù mí lọ. Bí ìyá yìí ṣe gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí, ojú rẹ̀ sáná pàràpàrà. Ó fi ọwọ́ ti ara ilẹ̀kùn fún ìrànlọ́wọ́, ó sì rántí búrẹ́dì tó fi májèlé sí láàárọ̀ ọjọ́ náà. Tó bá ṣe pé kò ju búrẹ́dì yìí sínú iná, ọmọ bíbí inú rẹ̀ ni ò bá jẹ búrẹ́dì onímájèlé yìí tí ò bá sì gbọ̀ràn alákìjì lọ. Báyìí ni ojú rẹ̀ là síbi ọ̀rọ̀ tí abuké yìí máa ń sọ wípé ibi tó o bá ṣe yóò wà pẹ̀lú rẹ̀, ire tó o bá sì ṣe yóò padà wá bá ọ. Èrò ọkàn ènìyàn ló bí ìṣe àti ìwà ènìyàn. Èrò ọkàn ènìyàn dúró gẹ́gẹ́ bí irúgbìn tí èèyàn gbìn tí yóò tún wá so èso irú èrò bẹ́ẹ̀ jàǹtìrẹrẹ. Ìdí nìyí tó fi ṣe kókó fún wa láti máa kíyèsí èrò ọkàn wa. Gbígbèrò ibi sí ọmọlàkejì kò yàtọ̀ sí kí ènìyàn ju ọ̀bẹ asọ́rọ́ sókè. Bó pẹ́ bóyá ó ń padà bọ̀ wá bẹ́ni tó jù ú.
gbígbèrò ire sí ọmọlàkejì kò tilẹ̀ yàtọ̀ sí dídá òdòdó aládìídùn sókè. bó pẹ́ bóyá wọn ó padà wá dohun àmúṣẹ̀yẹ fún wa. bẹ́ẹ̀ bá gbádùn fọ́nrán yìí ẹ tẹ www.yorubaworldview.com sórí fóònù yín. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àṣà Yorùbá ò gbọ́dọ̀ parun fọ́mọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ èdè Yorùbá àkọ́yege lórí ẹ̀rọ alátagbà. nìdánilẹ́kọ̀ọ́ ti máa wáyé. gbogbo ọmọ tí ò gbọ́ tí ò lè sọ tí ò sì lè kọ èdè Yorùbá ò nímọ̀ kíkún lórí rẹ̀. Learn Yoruba language with ease with us on our website www.yorubaworldview.com. Welcome to Yoruba World.